نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́gbàá tí a dúpẹ́ fún ọlọ́mọba atọrọ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹta rẹ̀ olùmọ̀bá àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam abẹ́ọlọ́mọba títọ́ bẹ̀rẹ̀ eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí nínú ọ̀rọ̀ ọlọ́run Suratul Isra àyà 50 ọ̀nà ni a ti máa gbé tafsir wa ti ní abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala 40 àyà 40 náà láti máa tẹ̀síwájú abẹ́ Allah subhanahu wa ta'ala kuma سيكون أبوي رأي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا abẹ̀rẹ̀ títúmọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó ní ìkẹ́ lọ́wọ́ àti àánú. Orúkọ ọlọ́run ọba ètò kún fún àánú àti ìkẹ́ náà láti bẹ̀rẹ̀ títúmọ̀ ọ̀rọ̀ ọlọ́run. lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá ti ṣàlàyé fún wa àwọn nǹkan tí kò fẹ́ ká ṣe káwùjọ wa kó lè dá, kígbésí ayé wa kó lè dá, kó lè gúnrégé. ìgbàtọ́lọ́wọ́ bá ṣe àlàyé àwọn nǹkan wọ̀nyí tá ọlọ́wọ́ bá wá padà sí ìfàfọ̀mọ́ rẹ̀ kúrò níbi àwọn ìròyìn tí kò tọ́ sọ́lọ. àwọn ìròyìn wo ni ò tọ́ sọ́lọ? ó náà ní ká fi ọmọ òyìn ẹ̀, ká fi ìyàwó, ká fi òyìn ẹ̀, àbíkájẹ ẹ̀sọ́ wípé àwọn mọ̀lẹ́kà yẹn ọmọbìnrin ọlọ́run ọba ni wọ́n jẹ́. gbogbo àwọn ìgbàgbọ́ àwọn kèfèrí ìlú Mákà, àwọn ẹlẹ́bọ nínú àwọn Kùrẹ́ṣì
ìgbàgbọ́ tí wọ́n ní wípé al-malaikatu banatu rahman páwọn màláíkà tẹ̀lé yẹn ọmọbìnrin ọlọ́run ọba ni wọ́n lọ́lọ́ láwọn ọmọbìnrin àwọn màláíkà ọlọ́run fẹ́ dá ọ̀rọ̀ yí padà sí wọn lẹ́nu bákan náà àwọn míì àwọn náà ní àdìsọ́kàn pàápàá jùlọ àwọn ìyàwó bí wọ́n láwọn màláíkà tẹ̀lé yẹn al-malaikatu banatul jinn wọ́n láwọn abo nínú àlùjànnú àwọn làwọn màláíkà gẹ́gẹ́ bá ṣe nínú àwọn àfá míì lèmi náà nínú àwọn àlùfáà wọ́n sọ wípé àlùjànnú ni ò dá ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ wá díà nínú àlùjànnú àwọn dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa kábà ní wọ́n kò sínú ìtọ́lọ́wọ́ òfẹ́ ọlọ́wọ́ bá ní asfáàkùn rabbukum bil banin asfáàkùn rabbukum bil banin wa ta'ala min al-malaikati inatha innakum latakuluna qawlan 'azima ọlọ́wọ́ ó ń béèrè ní ti ìbéèrè ìdọ́rọ̀ padà sí wọn lẹ́nu ọlọ́wọ́ bá ní tẹ́ẹ̀bá wá sàfitì obìnrin sọ́dọ̀ gbóbin làwọn ọmọ ọlọ́ àmọ́ tí wọ́n bá níyàwó tí ní bí obìnrin inú àdúyí إذا بشراكم بالأنثى ظل وجهه مسودا وهو كريم tí wọ́n bá níyàwó ní obìnrin kò ní tẹ́ lọ́rùn لا بشرى لهم وإذا بشرى لهم بالأنثى أفأصفاكم ربكم بالبنين الآية خطاب للأرض التي كانت تقول الملائكة بنات الله ọlọ́wọ́ bá fi ọ̀rọ̀ yìí désì padà sí àwọn lágbàwà ọ̀ṣẹ̀bọ tí wọ́n máa ń sọ pé sí ráhùn màláíkà àwọn ni ọmọbìnrin ọlọ́run àfọ́ àwọ́ Qatada àwọn náà tún sọ wípé anna hadhihi al-aya wọ́n ní sẹ́ rí àyà yìí káfẹ́ kàrí nazalat fil yahud ọlọ́run sọ kalẹ̀ nítorí ọ̀rọ̀ táwọn ìrọ̀jú máa ń sọ la'annahum qalu turkwa màláíkà máa ń sọ wípé al-malaikatu banatullah wọ́n sọ fáwọn màláíkà tẹ́rí yẹn àwọn ẹni ọmọbìnrin ọlọ́run wà lafsul athar al-muthbit an Qatada nínú athar èyí tó tún fẹsẹ̀ rílẹ̀ púpọ̀ látọ̀dọ̀ Qatada wọ́n ní àwọn Yahudi wọ́n sọ wípé al-malaikatu banatul jinn wọ́n sọ fáwọn màláíkà tẹ́rí yẹn àwọn àlùjànnú ni wọ́n bí wọn pé ọmọbìnrin àlùjànnú ni wọ́n ṣe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run kò gbà kásàfíjì ọmọ sọ́dọ̀ yálọ ọmọkùnrin ní àbọ́mọbìnrin ní ọlọ́run kò fààyè rẹ̀ sílẹ̀ ọba ikú bímọ bẹ́ẹ̀ sì ni wọn ò bí gbogbo ìgbà tí ọmọnìyàn bá ti wá ń fi òròyìn tí kìí ṣe tọ́lọ́run ròyìn ọlọ́run lójú ẹsẹ̀ ọlọ́run máa ń dá padà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwa náà fún òyìn ọlọ́run ọba lẹ́nu ìbá ṣe wípé Kùránì sí sọ̀kalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀bá ti gbé sí
bí kẹ́lẹ̀ bí máa sọ pọ́lọ̀ ọba àgbàlá gbì tẹ́lẹ̀ kùránì sọ̀kalẹ̀ ní kùránì ó ti sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́ sọ fún ìmúkọ́ lòun lẹ́rẹ̀ ẹlòmí ó ní ọba alágbádá náà kìnnìún ẹ̀yà Júdà ọlọ́run tó wá di ẹran wá àbí ká sọ pé ọba àwọn kẹ̀mẹ̀rẹ̀ bí ìyàkájì àwọn akéwì wọ́n kà máa sọ oríṣiríṣi kàtó àti bó ti wọ́n lẹ́nu ìjàkájì tó lọ́lọ́run jà tó sẹ̀ ní ìdíkọ́ lọ́wọ́ kẹ̀mẹ̀ ta ló bá jà gbogbo àwọn ìròyìn tí ó dá àwọn yìí ọlọ́run ọkọ̀ òun nífẹ̀ẹ́ sí lọ́jọ́ tó náà Al-Qur'an gbogbo àwọn àyíká ń gbẹ́ tọ́lọ̀wọ́ bá ti máa ń dá ọ̀rọ̀ yẹn padà ẹ̀rì nínú àyíká ń Al-Qur'an ìgbàdáwọn Yahudi tí wọ́n ní yàdù wà ìmọ̀lúlà láti ayẹyẹ gbogbo àwọn ọ̀rọ̀ bálabàlá yẹn ẹ jẹ́ ká kíyè sára ọ̀rọ̀ mi ń bẹ téèyàn ò ní kà téèyàn bá padà sọ èyàn lè bẹ ní ìbínú ọlọ àwọn mùnáfíkí wọ́n ń sọ̀rọ̀ níjọ́ kan wípé ojú lànàbì sallallahu alaihi wasallam wọ́n ní arúgbábù tó ń ná ó fẹ́ràn oúnjẹ púpọ̀
wọ́n fọ̀rọ̀ yẹ ṣàwẹ́wà ọ̀kan náà àwọn sàábà ó lòun ó sì lọ sọ ẹgbẹ́ ìṣẹ́ ìfàmì àwọn olùsọ ìgbàtọ́dọ̀ àwọn sọ́dọ̀ àṣílẹ̀ tó sọ báwọn èèyàn yìí wọ́n ní rọ́ni wọ́n dẹ̀ fọ́lọ́ ìgbòrà tí a bá dẹ̀ ti fọ́lọ́ ìgbòrà wájú àlẹ́gbẹ̀gbẹ̀ sàbí wọ́n sọ àlẹ́gbẹ̀ nígbà tó láwọn sọ kò pẹ́ lásìkò yẹn ọlọ́run bá sọ àyà kò á ní kalẹ̀ ọlọ́run wà láyé ń sa àìta ńláyà kúrò iná kúnná na kúrò wà nílá wà láyé sa sójíṣẹ́ ọlọ́wọ́ ní àbámà ń ṣe mẹ́ ọ̀láwàdà àwọn ń ṣe àwọn ògbálérò ọlọ́wọ́bá ní èwo ló tọ́ sí kẹfì sàwádà níbẹ̀ sọ́nà ló tó kẹmọ́ bí sàwádà àbí àwọn ọ̀rọ̀ ọlọ́run àbójíṣẹ́ ọlọ́run síkẹ́ ẹmọ́ fi sàwádà ń bẹ̀ ìdí nìyẹn tó fi lẹ́gbẹ́ gbogbo tí ẹ̀bá fẹ́ máa sọ nípa ọlọ kéèyàn oṣù àárín ẹlòmí ọjọ́ pọ́lọ̀mọ̀ ọba àgbàlagbà ọba arúgbó tábà fi arúgbó yẹn ìtumọ̀ ẹ̀ ní wípé weakness wà lára ẹni ẹ torípa arúgbó òní lè ṣe bí ọ̀dọ́ ọlọ́mọ ọba sì ní ọba alágbára ni òfìgbà kan jọ́ lẹ́rí bóò lẹ́tí wọ́n pè ní ọba arúgbó ọjọ́ mùsùlùmí ní náà ọ̀rọ̀ òkè sàrà kọ́nà tí bá ń sàrà tó àbí ọlọ́run ọba olúwa ọba arúgbó ọjọ́ lẹ́nu mùsùlùmí báwo ọba ṣe lè dáńgbó ìtumọ̀ ẹni kó ti fi ìròyìn abúkù ó ti fi ìròyìn ẹni ẹ bákan náà kéèyàn wá ròyìn ọlọ́run ọba pẹ̀lú ọmọ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run àbùkù tó dání ọlọ́run ọba ní kàkà àdùsàmáwá ìyàtọ̀ tọ́nà ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́ látara àdé eléyìí àwọn Lárúbáwá ìlú Mákà àyà 40 ní sọ́tún Isra tàbí bẹ́ẹ̀ sílẹ̀ in tó bí àyà yẹn tó fi sọ̀kalẹ̀ àwọn kèfèrí ìlú Mákà wọ́n láwọn màláíkà tẹ́ rí yẹn àwọn
ìdí nìyẹn tẹ́ẹ̀bì nínú ṣe sí àwọn èèyàn náà lẹ́nu ẹ̀yẹ máa wọ àwòrán lábáyà àwòrán àwọn áńgẹ́lì wọ́n ya ọmú sí wọn láyà wọ́n ní ẹ̀ wọ́n wọ gáwọn ẹ̀yẹ máa wọ lábáyà wọ́n abẹ́yìn gáwọn ni wọ́n wọ̀ wọ́n lọ mú bí obìnrin àṣí ẹ̀ṣẹ̀ tó tóbi ní kéèyàn ó máa sọ páwọn màláíkà lọ́mọbìnrin ọlọ́ ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn ọlọ́wọ́ sọ àyà ìpàlẹ̀ pé àfà asfáàkùn bilbani ọlọ́wọ́ bá ní tí ẹ̀rù pé ọlọ́wọ́ bá ó sàfọ̀mọ́ pé ọmọkùnrin ẹ̀yìn ìyẹlẹ́ ní Bema
gbogbo ẹ̀ tó bá ń bẹ lórí fitra lórí àdámọ́ ọlọ́wọ́ bá dámọ́ wa àti lè fara ní ọmọ ìlàkè ọba tó dá lọ́wọ́ ọlọ́wọ́ bá ní ká má para wa ó tún wá fi àánú ara wa síra wa lójú ó tún wá fi àdámọ́ kan sára wa kẹ́rù gbà wá láti sọ pé afẹ́páyìn àmọ́ gbogbo ìtìjú ìbẹ̀rù yẹn ìwárìrì yẹn tó bá ti ń jẹ̀jẹ̀ kú jẹ tó bá ti ń bẹ̀rù ọ̀pàá lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ pààyàn ní láyé nínú ìtọ́ ọmọ ènìyàn ó náà ṣe tán lọ́dọ̀ ọ̀rọ̀ sí ọ̀kan nínú àwọn ọmọ ànábì Ádámù lọ́wọ́ pààyàn ní láyé nínú ìtàn ó bá pa ọmọ ẹ̀yà rẹ̀ ẹnì kejì rẹ̀ nígbà tó pa ó ṣe tán ojú ẹ̀bá wálẹ̀ ìyẹn túnmọ̀ sí pé naturally bọ́lọ̀ ń ṣe dá ọmọ ènìyàn ní pé kó ṣòro fún wa láti pààyàn kó ṣòro fún wa láti fara ní ọmọ ìlàkejì ṣùgbọ́n bá ti rẹ́nìkan àwọn ẹ̀mí jíjà ìmúra kò fẹ́ pa ló mú ẹlọ́wọ́ ilẹ̀ dáadáa ìmọ̀kúmọ̀ ọmọkúmọ̀ ìmọ̀kúmọ̀ jẹjẹkújẹ ìmọ̀ kó ní kọ̀ọ̀kan títí ń ṣẹ lọ tọ́lọ́wọ́ bá fi ní kàlá bá ráwọn aláàkúrò obìnrin máa ká àrùn yẹ sí wọn kàlá bá ráwọn aláàkúrò obìnrin máa ká àrùn yẹ sí wọn. ìdílé yẹn tó kú jẹ́ pé má jẹ́ kó jọ ọ́ lójú bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí ń gbọ́ ọ lọ ń gbọ́ wà sí bí ṣe ń gbọ́ wà sí tòun náà kò lápá nínú ìgbésí ayé òtòrí ẹ̀ padà ẹlọ yẹ ní ẹwọ owó tí láwọn ìgbìmọ̀ títí ń ṣe lọ tọ́kàn rẹ̀ tí anẹ́sọ̀rọ̀ àríwá lọ sí anábì ní ìdá àbùnàdàlẹ̀ àbù tí ẹrú sí ọlọ́run kan tó bá ṣẹ lọ núkìtà fi qalbihi naqtatun sawda wọ́n kàn kankan drop kaba dúdú wọ́n kàn sí ọkàn rẹ̀ tó bá rú tó túbá tó tọrọ àforíjì wọ́n mú nǹkan ẹ̀ kúrò mẹ́ àmọ́ tí ò bá túbá nǹkan yóò wà mẹ́ ó tún ṣẹ̀ṣẹ̀ ní ó tún kámi sílẹ̀ kò tún túbá ìyẹn ó tún kọ́bà space kan nínú ọkàn rẹ̀ ó tún ṣẹ̀ṣẹ̀ ní báyìí ni àwọn tí ẹ láwọn ibi tó ti wà kọ́bà tìyẹn nínú ọkàn yẹn àwọn yẹn ò lè rí ìmọ́lẹ̀ mọ́ wọn ò lè rí ìmọ́lẹ̀ èṣù ní wọn kọ̀ǹtró àwọn obìnrin ẹlùmí wá ń bẹ ó ti ṣe lọ débi pé ọkàn yẹn ti wá dípa gbogbo ojúkú yẹn ti kọfà gbogbo ẹ̀ Ànábì ní tó bá ti wá débẹ̀ ìyẹn ní tọ́lọ̀ wọn bá ń sọ pé kàlábà rọ́nà aláàkùnrin yìí kàlábà rọ́nà aláàkùnrin máa ń yẹ̀ sí fún ìyẹn jẹ́ fi àwọn kèfèrí ẹlọ́wọ́ àwọn kèfèrí àwọn ọkàn wọn máa ń di wọ́n lè ní babaláwo kan ètò táwọn fẹ́ ṣe olùdí èèyàn làwọn ó pa táwọn ó sọ ẹlẹ́mọ̀ owó babaláwo yẹn yóò máa bọ̀ gbogbo yóò máa mutí yóò máa ṣe tọ́lọ́wọ́ kò fẹ́ torí pé bọ́lọ́wọ́ bá ṣe dá ọkàn wa yẹn ní mímọ́ lọ́lọ́run dá ẹ̀ṣẹ̀ ní máa dọ̀tí ọkàn tẹ́ṣẹ̀ bá ti wá pọ̀ tọ́kàn bá ti dọ̀tí kò sí gbogbo aburú tí ò lọ́rọ̀ fúrúfẹ́ níbẹ̀ bàbá wa ń sọ̀rọ̀ ọlọ́run wò ní dúró bẹ̀ kàkàtọ́ yẹ kọ́ ọlọ́run ọba kó ṣe ọkùnrin láǹfààní yóò máa sá ọlọ́run gbogbo ẹ̀rọ àpẹ tẹ́yìn lè gbọ́ tẹ́yìn ẹni ó rọ̀ tẹ́yìn lè gbọ́ títọ́lọ́wọ́ máa wù ní ẹ́ ṣe ọlọ́run bá ní gbogbo ẹ̀rọ owó sínú àlùkò àwọn ọlọ́run bá ní kó ṣe wá kúrò Kùránì yẹn tó bí wọ́n ṣe ń gbọ́ ohun tó ní rẹ̀ lé ìtàkùn
ń jìnà sí tọ́lọ́ ní àwọn àṣàlàyé fún wa pé nínú tó lè máa dé ìyẹn máa gbọ́ ọlọ́ gbogbo ògbà kódà ẹlòmí ń bẹ níbi tí ń gbé nínú ìmà tí ọmọ tó dábá lẹ́yìn ń gbé mọ́kà agbúdọ̀ nígbàgbọ́ pé ilẹ̀ ló máa ṣùgbọ́n àwọn àfáà ní alẹ́ àrùbú látò ọ́dísù ìsà ìlú dé èèyàn ń gbé ọ̀sọ̀rọ̀ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ pé ìgbà ìlú ti wá iye òtó láti lè máa fi jú ara ẹgbẹ́gbẹ̀rẹ̀ ní ọ́ ìwà rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ojú ìpẹ̀gbẹ̀rẹ̀ ní ọ́ ẹlòmí ìlú àwọn kèfèrí ló ń gbé ó sì jẹ́ nire ó sì dórí bẹ̀rù ọlọ́ kọ́rọ̀ wá ti pọ̀ ẹ̀mà wá ní ìlú bẹ́ẹ̀ láwájú wá Mẹ́kà láti wá Ìlọrin láwájú wá Ọ̀fà láti wá Ìkìrun láti kú ní òrùtù èyí tó ń ṣe ló wọ́n bí Mẹ́kà ṣe ní ẹlòmí ìyapa àṣọ ọlọ́dún bẹ lọ́wọ́ ẹ̀ ó ju tẹni tí ń gbé lu àwọn sọlọ́mọdé kó yẹ wa pé ọkàn a máa dọ̀tí látara ẹ̀ṣẹ̀ ọkàn nìyẹn nínú àwọn nǹkan tí wọ́n dọ̀tí ọkàn tálùkùránì fi ṣàǹfààní fún ọkàn ẹlẹ́ẹ̀kejì alìkíbù ìgbéraga ẹni bá ní ìgbéraga ní ọ̀rọ̀ oníṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sí fún àyàtì ọlọ́run ọba ní àwọn onígbékọ̀ ọlọ́run ọba kó yé wọn wọ́n máa gbọ́ ní kò ní yé wọn wọ́n máa ké ní oníṣẹ́ wọn láǹfààní tí wọ́n máa jọra wọn lójú tí wọ́n máa wọ́ra wọn pé nínú tó báyìí bí wọ́n gbọ́rọ̀ ọlọ́run kò ní yé wọn. wà ìyá ọ̀la ẹ̀mílá òní òní á. bẹ́ẹ̀ bá kó gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba déwájú wọn ò ní gbàgbọ́ nù ẹ̀. wà ìyá ọ̀sẹ̀ nílá mọ́sídì láì tẹ̀lé òṣèlú ilá. ọlọ́run bá ń gbogbo ìbàdàn bá ń júwe àwọn ọ̀nà èyí tó tọ́ fún wọn. Nínú ayà ẹ̀rọ wípé ìgbéraga kìí jẹ́ kí Kùránì wúlò lọ́kẹ̀yìn lẹ́fẹ̀ẹ́ lórí gbogbo Kùránì competition ayé international level oní ọmọ sí kòkíní ọba àìdọ́mọ Kùránì káàdì lágbàáyé òní ẹ̀ẹ̀sì ní wíwá Kùránì alárẹ̀ yóò máa ká ìtumọ̀ rẹ̀ ó yẹ ṣùgbọ́n kò ní irú ẹni bẹ́ẹ̀ ẹ̀wọ̀n sọ́nà méjì ìmọ̀ ó sì kó ní kọ̀kọ̀ kan títí ṣẹlẹ̀ tí ó lè ṣe tán láti fi kan ẹlẹ́ ẹlẹ́ẹ̀kejì ìgbéraga ó lè wà lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn mistake táwa máa ń ṣe ní wípé táa bá ti rẹ́ nìkan tí ń kúrú tí ń ga tí ń dọ̀bálẹ̀ àwòrò wípé onígbéraga orí bẹ̀rẹ̀ ẹlòmíì bí ló ń ṣe ìgbéraga ẹ̀mí ẹ̀ ọkọ̀ lójú ẹ̀ ìgbéraga Ànábì sallallahu alaihi wasallam anábìnrin tó ń pè ní ìgbéraga sàbí kọlọ̀bá ní sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ó ní òjíṣẹ́ Ọlọ́run inni uhibbu an yakuna thawbi jamila mo nífẹ̀ẹ́ sí kó tó pé aṣọ tí mo bá ń wọ̀ kó jẹ́ aṣọ kìtì tó dáa tó lọ́wọ́ wà na'li jamila bàtà tí màá máa lò kó jẹ́ bàtà tó dáa sí kìí ṣe ìgbéraga Ànábì sallallahu alaihi wasallam Ànábì inna Allaha jamil yuhibbul jamal dájúdájú ọlọ́wọ́ ọba wa ọba tó yáyì ni ọba tó fẹ́ràn kéèyàn ṣọ̀ṣọ̀ dáadáa lọ innamal kibru ìdánpè ní gbéraga gangan Ànábì fún wa ní accurate precise definition arrogance tó lè pé nínú ìtàn gbogbo
kan láyé kò sẹ́ni tó ní revolution ṣe tó tọ́ lọ sí torípé aka nǹkan nípa arrogance kò sí àwọn sociologist ní òfin define tó jẹ́ revolution ṣe anábìnrin dáńpẹ̀ ní gbèrágà òun náà ní bákan ní àkà wọ̀gán tó anábìnrin tí a rí dáńpẹ̀ ní gbèrágà bákan ní àkà kéèyàn mọ́ máa gba òdodo òpin ìgbéraga òótọ́ ọ̀rọ̀ lélẹ̀ bẹ̀tẹ̀ ẹ̀mí rẹ̀ kò sí tó níkẹ́ ní rẹ̀ kó òdodo tó kí lọ ìgbéraga ẹlẹ́ẹ̀kejì ní dáńtù náàsì kéèyàn máa fún kéré ọmọ làkejì ti jẹ́ gbẹ̀rẹ̀ so gbogbo tí wọ́n ń jẹ́ ọ̀gá gbogbo òdodo onílàpọ̀ àn ká sọ bọ́lá ń wí báyìí látara pé ẹni tó ti gbọ́ yẹn ó kéré sí ọ ó dẹ̀ gbá ìdí ìyẹn tó tẹ́ gbogbo ẹ tó bá ní ìgbéraga ọ̀rọ̀ ọlọ́run kì í yé wọn ẹni tó bá wo rẹ̀ pé mo tó kò tí ẹ̀ ní kúrò síbi tó ti gbọ́rọ̀ lọ yóò wọra rẹ̀ pé òun ju àwọn ènìyàn lọ òun ga nípò jù wọn lọ kí náà bẹ́ẹ̀ sọ fún tí ò ti yé wọn ẹ̀yọ́ máa wo ẹni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ tó bá ní ìgbéraga kò lè mímọ̀ àwọn àfáà wọ́n ní al-mutawadhi'u min tullabil ilmi aktharuhum ilma wọ́n ní tẹ́ bá rí àwọn olùtẹríba nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ nínú jù nǹkan yóò wọ́n bẹ̀tí tẹ́ bá tún sọ ọ́ lóòtù fún abẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó kò gbọ́rí yóò tó benefit níbi nǹkan yìí ṣùgbọ́n ẹni tó bá ní ìgbéraga kó o tó sọ ìyẹn ìgbà mọ́dà tó yẹ ẹ̀sẹ̀ àti fún ẹ̀yẹ oníjọ́ sọ̀rọ̀ irú wọn ìnímọ̀ wọn ò dẹ̀ ní fẹ́ẹ́dẹ́gẹ́dẹ̀ kankan ó mọ bí táwọn mọ ẹ̀ ní gbọ́ pé mi ìmọ̀ lẹ́nu àti tí wọn mọ̀ mọ́ra lọ ìgbéraga ìmọ̀ ń kó báyìí kì í jẹ́ kéèyàn ó mọ̀nà ó dẹ̀ mọ́ ń ṣìyàn lọ́nà ni ẹni tí ń bọ̀ nìkan lọ tẹ́ ń júwe fún ọ̀nà yìí ò da ilá amúnà kókò dá níwájú mú mọ̀ farabalẹ̀ tí wọ́n sọ bí ẹ̀mọ́ wọlé gbogbo ẹ̀ lórí ó kò pàmò ní ìdí nìyẹn táwọn afáàmì sọ pé nínú nǹkan tí máa fà á téèyàn ó máa gbọ́rọ̀ ọlọ́run lóòrèkóòrè báyìí tọ́rọ̀ ọlọ́run báyìí tí ò ní sàǹfà nínú ìgbésí ayé àwọn yóò sì mọ ọgbẹ́ mọ́ owó kì í fi wá àṣìṣeré o kò sí wá àṣìkan yóò lọ ṣùgbọ́n tí nǹkan méjèèjì yìí tó bá ti papọ̀ sí lára àbí ọ̀kan ló wà bẹ́ẹ̀ gbogbo wá sí gbogbo ẹ̀ lọ sí lára àkọ́kọ́ òun náà ni ìdùmọ́nù máṣá kéèyàn ó dún nímọ̀ ẹ̀ṣẹ̀ tí wọn náà ń gbà ẹ̀ṣẹ̀ ní tó sì rẹ́dì láti tọrọ àforíjì bẹ́ẹ̀ tó wá nígbàgbọ́ pé ayé ò yọ ọ̀sẹ̀ tó mọ̀ ọ̀kan ni ẹlẹ́ẹ̀kejì òun náà àlùkìbù òun ní gbéraga ọlọ́wọ́ bá fi jẹ́ ká mọ̀ tó méjèèjì ní ló papọ̀ sára àwọn tánàbí bá sọ̀rọ̀ nígbà náà àwọn kòkòrò ìlú Mẹ́kà ọlọ́wọ́ bá fi lọ́wọ́ wọn kọ́ ní sọ̀rọ̀ fún náà fi abẹ́kọ̀ àníyá kàkàwó gbogbo tí gbèsè ayé yẹn lè fi já sí tó dá gbogbo ẹ̀yà kó sínú àpò ọlọ́wọ́ bá ní gbogbo bí wọ́n ti ń gbọ́ tó ọ̀hún kò lè kankan kún lára wọn ìlà nùfúrọ̀ ayé nùfúrọ̀ ní ànìlá nùfúrán ánìláàk wà bóòdà ìlú níṣẹ́ ni wọ́n ń jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sódò wọ́n sì ń gbọ́ lọ́dọ́dọ́ ṣùgbọ́n òdodo yẹn kò ṣe wọ́n láǹfààní Subhanahu wa ta'ala amma yaquluna 'uluwan kabira tusabbihu lahu as-samawati
ọlọ́ni ká ti ẹ̀gbọ́n náà ìbáṣe pé ọlọ́wọ́ bá ní tó ń bẹ pẹ̀lú ọlọ́ni ìbáṣe wípé ọlọ́wọ́ bá tún lọ́mẹ́ni ìbáṣe wípé ọlọ́wọ́ bá tún fẹ̀lú ní ìsọmọ́ni ọlọ́wọ́ bá ní kó lè ànábì sọ fún wa lẹ́fìmọ̀ ẹwọ́ ìtọ́wọ̀n bá ń sọ bí ọ̀rọ̀ yẹn ó wà lójíkà ọlọ́run bá jẹ́ kó yẹ wa nínú àyà ọlọ́run tó bá ṣe pé òdodo ọlọ́run bá bí wà lẹ́yìn ọlọ́run bá ní ọlọ́run bá tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà ẹkú púpọ̀ gbogbo àlámọ̀ ìlú ní pátá ẹ má gbà pé òun ọlọ́run wà ìyẹn náà ní mo bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jàmá ẹbí bàbá oníṣàngó lè rí pé ta ló dá oníṣàngó yóò lọ lọ ẹbí ìyá ọlọ́sùn lè rí pé ta ló dá yóò lọ lọ kọ́dà bàbá Ṣàngó tí ìjọba bá ṣe nígbà ọlọ́run olébùn rẹ̀ yóò sọ bẹ́ẹ̀ ìwọ tó gbà pánẹ́lì ìṣá tó gbà pọ́lọ́ ní ìwọ náà ló fún gbàgbé gbà pé wọ́n fẹ́ kàn án ó sọ pé olúwa bàbá olókùn pè kò yẹ kó gbà ìkẹ́kẹ́ náà dípò náà lọ́lọ́ ẹ̀rí pé nǹkan yẹn kò bá láàkà ìlú fítọ̀ àdámọ́ tọ́lọ̀ wọn bá dá wa oúnjẹ ìlú pé ọlọ́run wà oúnjẹ ìlú pé alágbára tó ń bẹ tó ju gbogbo alágbára lọ pẹ̀lú àdámọ́ tọ́lọ̀ wọn bá dá wa gbogbo àwọn èèyàn náà ẹ̀rẹ̀ ní pé tọ́rọ̀ bá lọ wájú tó lọ ẹ̀yìn àwọn náà ó gbà pé ọlọ́mọba kan wà àwọn ọmọ bí wọ́n ṣe fẹ́ júwe ọlọ́mọba yẹn èyí ò sí lé ọlọ́mọba júwe àfi pẹ̀lú revelation àwa gan náà àbá ti ṣe mọ́ ọlọ́run tí ò bá ní àwọn òjíṣẹ́ wáyé àwọn òjíṣẹ́ náà júwe ọlọ́run fún wa ṣùgbọ́n gbogbo àwọn tó bá ti kọ ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò lè mọ̀ náà lẹ́ẹ̀fin nínú ìran Yorùbá òun ti fi ló dá àwọn sábà pé ọlọ́run wà ṣùgbọ́n wọn mọ̀ èyí táwọn mọ̀ táwọn orí làwọn ọmọ ẹjọ́ sí ìyẹn ní wà mú àwọn súnmọ́ olúwẹ̀lẹ́kùn rẹ̀ wọ́n gbà kó wà ṣùgbọ́n wọn mọ̀ wọn ò nímọ̀ nípa rẹ̀ ọlọ́run bá ń tó bá ṣe wípé ìrẹ́ ni kò ní ìdíkẹ́ sọ pé ẹ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ kan òun náà ní kẹ́ máa bẹ̀ òun ní kẹ́ máa kó ìwọ ọ̀rọ̀ yín síwájú ẹ̀ òun náà ní kó máa bá yín sí gbogbo ẹ̀ òun náà ní kó máa dá yín láti lè mọ̀ wípé kò sẹ́dá kan tó lè àtiwọ́ tó gbà pọ́lọ́ ń bẹ àtiwọ́ tó gbà pọ́lọ́ wọn bá ń bẹ kò sẹ́ni tó lè dá sí láì ní dìpẹ́ǹtì lérí àánú ọlọ́ sójú la fẹ́ sọ ni sóòmù la fẹ́ sọ ni sóṣùpá la fẹ́ sọ ni gbogbo nǹkan wọ̀nyí ọlọ́run ọbalọba tó ń ṣe ọlọ́run ọba ní kúrò
qul law kana ma'ahu aliha ó ní ọlọ́wọ́ bá ní ìrìn ànábì sọ fún wọn tó bá ṣe pé ọlọ́wọ́ bá ní ìbẹ̀ tó tó ṣe dédé ọlọ́wọ́ bá ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ law kana ma'ahu aliha idan la'arafu fadlahu wa maziyatahu alayhi fabtahu ma yuqarribu ilayhi ma annahu laysa kama yaqulun ó yẹ kí ọlọ́run ọba yẹn náà fóun náà ní àwọn láàjùlọ bí tọlọ́run pẹ̀lú àṣẹ ká lè tọ́ka sí pé àwọn sánmà tóun náà dárì àwọn òkúta tóun náà dárì àwọn ẹ̀dá tóun náà dárì tó bá ti kó wà ẹ tọ́ka sí àwọn táwọn náà dá bákan náà àwọn àfáà wọ́n tún ṣàlàyé wípé ìdá ìlàtọ́rọ ilẹ̀ ìdílé àríṣì sẹ̀mílà qala ala an yuzilu mulka tó bá lọ jẹ́ wípé ọlọ́wọ́ bá mẹ́rin jẹ́ tó ń bẹ lẹ́yìn ìtọ̀rọ̀ mi ìjà ó ti ṣẹlẹ̀ láàrin ọlọ́run a àtọlọ́run b torí pé kọ́nflìtì ó wáyé àdámọ́ ni tí agbára méjì bá ń bẹ òsì wọ́n padà kọlura wọn òfin asúnnátul kauniyya òní àdámọ́ law nature ní agbára méjì tí wọ́n bá jọ jẹ́ bákan náà wọ́n padà kọlura wọn ọlọ́wọ́ bá ní ẹkú gbọ́ ọlọ́wọ́ bó bí máa kò sí mẹ́rin kankan sí kejì rẹ̀ ọlọ́wọ́ bá ní kọ́ máa ṣe pé apé méjì ni ìjà ó ti ṣẹlẹ̀ tí kó wá ó ti pín in tó dá oníkálukú ìjọba ìwọ̀ fọwọ́ mú ayé kéde òbọ̀ ọmọ sọ́mà ọ̀kan ó ti fẹ́ sọ wípé èmi gbúdọ̀ juwọ́ lọ wàlá alábàádùn alábàádùn ọ̀kan yóò ti sọ wípé èmi juwọ́ lọ ẹ̀yẹ wà àwọn alágbára ayé ẹwọ tó ń ṣẹlẹ̀ láyé gbogbo àwọn ọ̀gá tó ń ṣẹlẹ̀ yẹ afẹ́ fi agbára wọn agbára ní abẹ́lẹ́ká mọ̀ wípé àwa lọ̀gá ẹ̀yìn kọlọ̀gá bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ lágbára àwọn mìíràn lágbára ní tó ń ṣẹlẹ̀ nìyẹn tágbára bá ti tó ẹwọ tán lẹ́ Yorùbá ẹlọ́kàtán lẹ́ Yorùbá ẹ mọ̀ gbórí oríṣiríṣi ogun kò sí tí ma ń fa ogun yẹn ó náà dúpẹ́ ẹni tó lágbára jù nígbà náà Ọ̀yọ́ Aláàfin tí wọ́n bá ti gbọ́ wípé lúkà ń gbé pàwọn náà lágbára wọ́n lọ dà wọ́n lógun wọ́n mú wọn lẹ́rú wọn àwọn san ìsákọ́lẹ̀ láti lè gbà pé tẹ́ bàbá wà lọ́ta yín bí wọ́n ṣe wá wà ẹ̀ náà nínú ta Yorùbá àìmọye àwọn tí wọ́n bá Ọ̀yọ́ jagun tí wọ́n borí wọn náà Ìbàdàn Àtẹ̀gbá wọ́n jà gbogbo àwọn nǹkan yẹn kò sí tí ń fa ìjà yẹn tẹ́ bá lọ wọ́n ní pé tán bá ti gbọ́ pé aláàbò yóò ṣẹ́gun nígbà tó bá wáyá yóò àwọn ọ̀rẹ́ rẹ̀ pé òun náà ju ọba lọ nínú ìbá bá kàjú òkàlẹ̀ ọlá àwọn ìlú fi ń bí òun lòun ṣẹ́gun yọba sọ bọ́ bá pé òun fún níjọ́ méje gbogbo ajé òun gbogbo wá bá múlẹ̀ kò sí tó fàájú pé agbára authority méjì bí súnà bó ṣe rí nìyẹn ìwọ náà ti dìkan kéèsì tíyàwó rẹ bá ti ń wùyẹ nínú ilé tí wà lóòrùn ṣẹlẹ̀ wà lóòrùn ṣẹlẹ̀ ọ̀pọ̀ ẹ̀dàkù ta ni ọ̀gá ní àwọn méjèèjì ta lọ̀gá wọn tó bá ti sọ ọmọ ọgbọ́n sọ́nà tó mẹ́rin mọ́ dání ojú àárọ̀ ìwọ lọ́nà kalẹ́ ọ̀nà sí ọ̀nà ó wà bẹ́ẹ̀ sí ìgbésẹ̀ pé ọ̀rẹ́ nínú kára òun lálàáfíà
ìwọ ni kó dá èlò sálárì rẹ̀ tí láwọn tó wà lọ́fíìsì the same salary àwọn tó ń gbàdá òótọ́ sí sálárì ti ẹ̀dá aláwàsí ní ìgbé 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 lọ ẹwà ẹgbẹ́ inú lẹ́yìn ò ní dọ́gba mọ́ lọ́lọ́wọ́ bá ń sọ pé ká ní àwọn pé méjì ni tọ́lọ̀ bá bá pé méjì àbó pé mẹ́ta ọlọ́run sọ láì ìwé làfásàdàtà ọlọ́wọ́ bá ní ètò sánmà àti ilẹ̀yìn ò bá ti dàrú yóò ti bàjẹ́ èmi lè sọ pé mo fẹ́ rọ̀jò kí lè sọ pé ara òòrùn ló fẹ́ kó ràn tó bá gbé the same authority lójó wà lọ́wọ́ àwọn méjèèjì wọ́n á lọ ti ṣẹlẹ̀ ẹwà àwọn gbogbo ètò yẹn láti bàbá wọn láti dálé ayé bí ṣe ń lọ ikùn ògúnra wọn ikùn ọ̀dàkúnra wọn lọ́nà ìyẹn nìkan dán tó fún ní kẹrù ọpọlọ ní pé òun ò pé méjì ọlọ́run bá sọ pé kó lè لابتغوا إلى العرش سبيلا ليزيلوا ملكه ونعا سوى نقال كما لو كدامي او كومbe ẹ̀yin náà kíìsì kí pírẹsidẹ́ntì kan kó lo ọdún mẹ́rin kó tún lo ọdún mẹ́rin sí kó tún yá kó tún lò tó fẹ́ lọ ọdún mẹ́rin sí kí ni ó ṣẹlẹ̀ àwọn ìwọ̀n ìgbàkọ̀ la azabu wọ́n yà láti jẹ ọlọ́wọ́ bá ní ẹwà ọgbà tó ń ti wà ń bẹ̀ ǹjẹ́ ẹgbọ́ nínú tẹ̀ yálà ní àwọn mẹ̀lẹ́kà ni àbínú àwọn àlejòmú àbínú ẹ̀dẹ́ ọmọ ènìyàn ní kẹ́nìkan wá sọ pé ìpọ́lọ́wọ́ bá yẹn lò tó ẹlòmí fẹ́ gba nígbà táwọn òkú méjì ẹwọ bọ́lọ̀ tí ń bá àìsàn kí ló wá dé èkó fẹ́sọ̀ náà sọ pé mẹ́ta lọ tí a mọ̀ pé ọ̀tọ̀ ni làákàì ọ̀tọ̀ ní tẹ́yìn ká ọ̀tọ̀ ní kí ọpọlọ kó wà fún ẹ̀ láti lè fún gbogbo àwọn nǹkan tí ń bẹ ní Islam kó wà lọ́jíkà ó bá làákàì gbogbo àwọn nǹkan tó bá ti yàtọ̀ sáwọn nǹkan yẹn ìráṣánà ni wọ́n kì í bọ́pọlọ lọ́wọ́ wọn bá fi bá làákàì àyàkọ́ bẹ̀rù Al-Qur'an àyà ẹ̀jẹ̀ bá ti ká ó máa ń ṣe nílé mọ̀ púpọ̀ ọlọ́wọ́ bá mọ́ ń bọ́ pọ̀lọ́ wá sọ́gbà púpọ̀ àyà ìgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa táwọn Yahudi tọ́lọ́ ń fún wọn lérè wípé ma kana Ibrahimu yahudiyyan wala nasraniyyan ọpọlọ pé ọmọ ènìyàn ló gbé kalẹ̀ èmi ò rí ìdé èèyàn fẹ́ sọ nínú ìmọ̀
láyé tí Kùránì ò ní fọ́ọ̀mù previous knowledge fún yàn tàbá sọ nípa logics philosophy Kùránì ń ṣèwé philosophy ṣùgbọ́n Kùránì máa ń bá ọpọlọ sọ̀rọ̀ láti ṣẹ́kù brain èèyàn máa ń gbọ́n tí èèyàn bá mọ Kùránì dáadáa tó sì yé èèyàn ẹ̀yìn ẹwọ ọmọ kò tí bẹ̀rẹ̀ sí bàbá sì ń ilé rẹ̀ wípé Abdullahi só ti jẹun ọmọ ní dáadé mi tí ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ṣe èsì só ti jẹun nìyẹn ṣe ọ̀pẹ́ táwà rẹ̀ tí lọ́dọ̀ ẹ̀dẹ́kọ́jọ pé mi tí jẹun mo ti jẹun ṣùgbọ́n mọ̀ ẹ́ ti mọ̀ wípé ìmọ̀ sọ pé mo ti jẹun ọ̀rọ̀ ní ilé mọ́ wà mọ́ lórí ẹ̀ ìṣẹ́ ló kò tí jẹun ṣùgbọ́n ọ̀rọ̀ pé mo ti jẹun kọ́ ní kẹ́ bí ní ṣe mo ti ló bàbá wa ń bí lẹ́rẹ̀ pé só o ti jẹun ó dájú ní o tí ìyó ọmọ ìwà só ìtẹ̀ ó ti mọ̀ pé ọ̀rọ̀ jẹun àníbi òjò kò fẹ́ jẹun sí kò dẹ̀ fẹ́ parọ́ ò tí jẹun so ó ti ṣe hábí fún mo ti jẹun mi ò tí ìyó ó wá gbé mi ò tí ìyó dájú gbogbo àwọn nǹkan ọkọ̀ọ̀jà wọ́n mọ́ lọ primary school wọ́n lọ secondary school ọpọlọ yẹn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ àwọn ilé ìgbóni yẹn wà proactive níjó oníṣẹ́lẹ̀ ti máa bó ṣe yẹnjú ẹ̀ tẹ́lẹ̀mí bá ń bẹ nínú wàhálà báyìí options tí ó mọ̀ ọpọlọ yẹn máa ṣiṣẹ́ ni bàbá gbàgbé tẹ́lẹ̀ ọ̀gá sí ilé ọ̀gá sí bẹ́lẹ̀ ọ̀gá jáde ilé ọ̀gá ṣùgbọ́n pọ̀lọpọ̀ yẹn ò sí máa kàwé tán àkánú and a graduate and a head of graduate sórí tí ó pè láti fi dáa bẹ́ẹ̀ fresh graduate tó bá wá gbà wọ́n síbi iṣẹ́ àwọn míì tó ṣe wípé OND lẹ́nu ní àwọn ni wọ́n tún mọ́ fọ́ graduate wọn ẹ̀dẹ̀ ní graduate yẹn ohun tó ń jẹ́ OND gan-an yóò sọ fún òtún nílé master Al-Qur'ani kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ọlọ́wọ́ bá ní ààrẹ ìkìtà ọlọ́pọ̀ pẹ̀lú Yahudi àti Nasara kí ni ìdí tọ́lọ́wọ́ bá fi sọ eléyìí ní pé oníkàlùkù ló ń kílèmù pé ara wọn ní Ibrahim àwọn Júù sọ pé Ànábì Ibrahim mú ní Júù Christian náà sọ pé Abraham Christian nígbà tó bá ń bàtà fún àìsàn a ní ìwé kan báyìí story pẹ̀lú àwọn ìjọba wọ́n yà wọ́n mẹ́sí my book of Bible ẹ̀yẹ ẹ̀lò rẹ̀ kíláàsì gbogbo aláàmì wọ́n sì mọ̀ bí mùsùlùmí lọ ọlọ́wọ́ bá wá ń sọ ní Qur'an ọlọ́wọ́ bá ní àádá lẹ́kùn jáà aláàmì ọ̀pọ̀ ẹ̀yíká fún ní tíra fanfa nípa Ànábì Ibrahim wọ́n sọ pé Christian ẹ̀yin sọ pé Jew ni ọlọ́wọ́ bá ní ṣe ọpọlọ yóò ṣiṣẹ́ wọ́n ní kí ló dé bímọ ẹ̀ lè tàbí ṣe orí yóò pé ní tẹ́fí sọ pé Jew ni Christian ni Ibrahim wà àti Injil tọ́lọ̀ fún àníbẹ̀ ìsáàtẹ̀ ẹgbẹ̀rẹ̀ ayé ní ẹgbẹ̀rẹ̀ ayé ṣe bí gbogbo àníbẹ̀ ọ̀rẹ́ ti lọ náà kí sáwọ́ tó dé kí mú sáwọ́ tó dé àníbẹ̀ ọ̀rẹ́ ti lọ bóòlò ti lè jọmọ̀ lẹ́yìn ìsá àlàyé wà tí a gbé lókè lára wípé PDP ní Awólọ́wọ̀ PDP báwo ìgbàwó ní PDP rẹ̀ tí a ní kò wọlé nínú làákàyè bẹ́ẹ̀ náà ni kẹ́nìkan mọ̀ ọdọ́ pé Júù ó ní Ànábì Ibrahim àbí Christian Ànábì Ibrahim Bye.
facts èyàn fi máa ń dìbọ́ǹkì ọ̀rọ̀ ẹlòmíì èyàn fi dìbọ́ǹkì ẹ̀dà ìdí ni agbẹ́gbẹ́ Kùránì ti ṣiṣẹ́ ní ọpọlọ wa púpọ̀ láti lè mọ̀ wípé ẹjọ́ máa sọ tó sọ nígbà bá sọ ọ̀dà èyí tó wí yìí sí ẹni tó sọ fún àti lágbájá wọn tó ṣe gbáwọn sàwọn ètí ìbí ẹni ẹ̀ níta lẹ́gbùn mọ́ ráwọn ẹ̀ tí wọ́n máa ń change date tó máa ń fa date sẹ́yìn ẹlòmí ti fa date rẹ̀ sẹ́yìn débi pé ọdún tó fi ká primary school ọdún kààbọ̀ lókù wọ́n wà tó ṣe sùúrù kí ni èjì ìwé jùlọ òkè yí ẹ̀wọ̀ lọ jẹ́ primary school ṣe ọjọ́ tí wọ́n bí ọlọ́pàá school ní ìrìnàṣà ọya calculate obìnrin kan wá níbi foundation ní charity organization ó wá ní ohun òpólò ọkọ òun sì ti kú ó ti tó bí ọdún ẹ̀dọ́gbọ̀n òun ò sì lọ́kọ mí ìyàwó ń jẹun kò ní ìdìbò tí ẹ̀ bí ma fún ọkọ yìí bí ọmọ kan sọ náà lè bí fún ọkọ yìí kí ni éèjì ọkọ yìí ọkọ yìí tó wọ́n fẹ́ra ọpẹ́ dáadáa ọpẹ́ olóòdì pé ọmọ ìlẹ́bí ọlọ́bàkan náà èmi kà jọ ọmọ kọ̀kọ̀ ọmọ ẹni òjì dàgbà tí ọkọ̀ bá ti kúrò 15 years tí wọ́n dẹ̀ bí ó kéré jọ àlàkọ́ ọmọ yóò fi dẹ̀ 20 years mo ní ọyẹ́ kọ́ ọmọ ẹni ọmọ akúnyí lọ́wọ́ ní ọlọ́run sàánú ọmọ ọdún mẹ́fà ní ọmọ ọdún mẹ́fà ọmọ tí kí yẹn sì gbọ́ káàkà lẹ́lẹ́ mo ní ṣe òkú ọkọ̀ ọlọ́wọ́ fún ẹgbẹ́ ó lọ́ra ọlọ́pàá nígbà ní ìrìnlò 15 years ọkọ̀ yẹn ti kú jẹ́ ọmọ sì jẹ́ ọmọ ọdún mẹ́fà ó ní àpá àbúgbọ̀ náà ẹjẹ́ kéèké Al-Kùránì ti kọ́ wa lẹ́bọ̀ ló pọ̀ sáàlì sí ma gbọ́rọ̀ bá wọn yọ́ ọmọ pẹ́sẹ̀pẹ́sẹ̀ lọ́pẹ́ pẹ́ mi ti bá fẹ́ ṣe dìbéèdì pẹ̀lú non-Muslims mi ní ìdíkí lọ́pẹ́ sáàjọ̀ ní ọjọ́ tó sọ bẹ́ẹ̀ yóò ṣe wá sọ èèyàn lọ́lọ́ kọ́ wá pùfẹ́ bọ́lá ó sì pé mẹ́ta ó pùfẹ́ fàbúhì tẹ̀lé nìkan ọlọ́run bá ní afálá tààkìlú ọlọ́run ṣe ẹ̀ṣẹ́ láàkà ẹni bí ẹ bá fẹ́ bàbá bá rí ẹ kéèyàn wá lọ specialize nípa ìmọ̀ the science of hadith ayé òbèrè tó gbọ́lọ̀ nínú mọ̀ hadith kẹ́ẹ̀ tó bá hadith kan wọlé chain of narrations iṣẹ́ tó kọjọ ojú ẹ̀ orúkọ èèyàn mẹ́ta ó lè jọra wọn kódà jẹ́ wípé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan lólóòótọ́ àwọn méjì ní òpùrọ́ ni wọ́n bóò lẹ́sẹ̀ fẹ́ mọ ẹni tó lólóòótọ́ àbẹ́ tó ẹwà tí wọ́n tírèsì tán ẹnìkọ̀ọ̀kan ó ṣeéṣe kẹ́nìkan ó tún ní ìnagijẹ kan tẹ́ fi differentiate òun níbi àwọn tó rúkọ papọ̀ iye ẹgbẹ́ náà sí odidi ìmọ̀kan nìyẹn tó pé voluminous books ni ó tún bẹ láàbójókò ti tó nà àdísì lálàáfíà ẹni tọ́rọ̀ bá wáyé ẹ̀tù dé o èwo ni ò lálàáfíà pé jẹ́mọ́ ní gbogbo lè ti bẹ́ẹ̀ explain bóòlù bẹ́ẹ̀ explain torí pé iṣẹ́ tí wọ́n ti ṣe yẹn ti kọjá kó o tó lè ṣàlàyé fún ọ̀nà jì látara àdí eléyìí ọlọ́run bá fi gbogbo ìmọ̀ sínú Al-Qur'an lọ́wọ́ bá fi sọ fún ọwé kú nílá náà sọ fún wa ọlọ́wọ́ bá ní àgbí ẹgbàbẹ́ ká sọ wípé ọlọ́wọ́ bá ní ìbẹ̀ pẹ̀lú èmi ọlọ́run kànáyà òun kànáyà sí ọ̀rọ̀ bí wọ́n ṣe lérò ní kálọ́wọ́ bá ní kánilódòdó lọ́wọ́ bá ní ìbẹ̀ pẹ̀lú èmi ọlọ́run ní
láti gbẹ́gbẹ́ lọ́wọ́ bá ti wá pẹ̀lú àlọ́lọ́wọ́ kò ṣẹlẹ̀ bí sí kò sí ní ìṣẹ̀lẹ̀ láíláí subhanahu wa ta'ala amma yaquluna uluwan kabira. Ọlọ́wọ́ bá ní tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ṣẹ́nu al-Qur'an ẹ̀rí kó máa bẹ̀rẹ̀ tafsiri subhanalladhi asra bi 'abdihi olóbẹ̀rẹ̀ àwọn afáwa ní sẹ́rí gbọ́nà subhan onítùmọ̀ tó pọ̀ ìgbà bí subhanallah ó lè jẹ́ pé asọ́nìsọ̀ pé mímọ́ ní fọ́lọ̀ ìgbà ní tó bá wá bil ajab pé nǹkan ìyàlẹ́nu tó bá subhanallah subhanallah tọ́lọ̀ bá ti wá sọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí tí máa bí tẹ̀lé subhanallah ọlọ́run ní ti ìyàlẹ́nu gbọ́nà kílẹ̀ fi mí pè òní subhanallah tó bá ní tẹ̀lé lẹ́bìí pọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ní al-Qur'an subhanallah lọ́wọ́ tẹ̀lé ẹwọ́n ní al-Qur'an ìgbàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn Yahudi àti Nasara ọlọ́wọ́ bá ní wàkọ́ láti rí Yahudu ó sẹ́ ìrọ̀lọ́wọ́ ìwàkọ́ láti Nasara ìmọ̀sí ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون. وقالت اليهود يد الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله lágbègbè káàfà kan sọ fún ọgbẹ́ ìfún àbẹ̀rẹ̀ pé ìyàwó ẹ̀ yóò sùn dọ̀dọ̀ fúnjọ́ mẹ́ta wọ́n sọ pé àfà kí ló dé ànẹ́kùn lẹ́fẹ̀ẹ́ ẹjọ́ èyí ò béèrè èyí ò ní ẹjọ́ bẹ́ẹ̀ ìtọ́ka sí kan ní kùránà àbájú sí ẹjọ́ bẹ́ẹ̀ èyí ò béèrè ṣùgbọ́n lọ́dọ̀ ọtí wọn kò sí béèrè nígbà tẹ́lẹ̀ tẹ́lá ń sọ ní last week I mean last night òun àti dájú ọlọ́ọ̀ni ó wá fi síjò
ní dẹ̀rẹ̀tẹ́bù kódà lọ́wọ́ tí bẹ̀ lọ́dọ̀ àwọn yóò tún wà bẹ́ẹ̀ ìkan sọ gbogbo ti ara mi bọ́ báyìí pé ọlọ́mọ bá invite òun lọ sí ẹ̀mù pé ọlọ́mọ ṣẹ̀ṣẹ̀ dá medical school kan sílẹ̀ gbogbo jà wọn pé ọlọ́mọ dá medical school sílẹ̀ pé kò wọ́n wá training because medical doctor pé kò wá training àwọn personnel kan lẹ̀ ibi wọ́n fa hospital yẹn hallelujah ṣe kò sí kàkà ìwọ̀n pé òun sáàtà òun tréèmì wọn pé after 6 months wọ́n á tó padà bẹ́yàwó lọ sí ọ̀rẹ́ tí ọ̀rẹ́ kẹsà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú Islam ọlọ́run bá ní ìtàn pè ní èèyàn mú ìyàn lọ́lọ́ ẹ̀ ní ilé ọ̀rọ̀ yẹn wò ọ̀rọ̀ tó padà ẹ̀dẹ̀ mọ̀ gbà bẹ́ẹ̀ tó bó ṣe ní ọlọ́run ìtàkàdù àbárọ̀ ọ̀rọ̀ ọ̀gbánù pàdùbáàbà mi wà ní mọ̀ sí àbúmọ́lẹ̀ anábìrin sáà wọn kò náà lọ ọlọ́run wà máa umiru illa سبح له السماوات السبع والأرض ومن
ṣé iná ń sàfọ̀mọ́ fọ́lọ́ èmi ò sàfọ̀mọ́ kankan mi ò tẹ̀ gbà lọ́wọ́ wa tẹ̀ gbà lómi lè sọ bẹ́ẹ̀. ọlọ́run ti mọ̀ pé ẹni máa rò bẹ́ẹ̀ lọ́kàn ọlọ́run bá ní wà láàrin ìlà àbúkọ̀ ọ̀hún náà sì gbé ní àwọn ọlọ́run ṣùgbọ́n ọ̀nà tí àwọn akẹ́kọ̀ọ́ kan fi ń sàfọ̀mọ́ fọ́lọ́ kò lè yé ìwọ lọ́pọ̀ ọpọlọ inú rẹ̀ ó sàfọ̀mọ́ fọ́lọ́ ìfún rẹ̀ ó sàfọ̀mọ́ fọ́lọ́ gbogbo tí ń bẹ lára rẹ̀ ó sàfọ̀mọ́ fọ́lọ́ tí èyí bá fẹ́ mọ títóbi ọmọ ènìyàn ọlọ́run bá púpọ̀ iṣẹ́ tọ́lọ́run ṣe sí wa lára ó tó kéèyàn ó gbà pọ̀ bá tó bá lọ ọ̀kan náà ọ̀jọ̀gbọ́n wa nípa ìmọ̀ ìṣègùn wọ́n ń sọ̀rọ̀ nípa ètò ìlera ó wá ń sọ wípé ọba tó dá lọ́wọ́ àṣírí yẹn ó kọjá tí èèyàn lè mọ̀ àbí tí èèyàn lè sọ pé bó ṣe ti jẹ́ ó wá ń sọ ètò bọ́lá ṣe dá ara wa pé tí àárẹ̀ kan bá fẹ́ ṣe ọmọ ẹni àwọn kankan bẹ nínú ara wa tí ó sì ń nà sí tí ó ti mọ̀ pé nǹkan kan fẹ́ wọnú ara tí ò bá ara mu àwọn ogun kan wá ń bẹ nínú ara báwọn ọba ti dá síbẹ̀ àwọn nǹkan yìí ni ó wà ní ìfáìtì àwọn nǹkan yẹn wọ́n gbúdọ̀ pé tí wọ́n gbúdọ̀ tó wọ́n pè ká tó lọ kojú nǹkan yẹn tábà kojú nǹkan yẹn tán wọ́n wọ́ lọ síbi tí wọ́n ti pa tábà tó wá pa wọ́n wà á kù sí wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n tó kó kúrò wọ́n lọ kó sí ibì kan ibi tó tó wá kó sí yẹn ibẹ̀ yẹn ni wọ́n ti dì sọ́ọ̀fù gbogbo ẹ̀ ìwọ òsì máa tọ́jú ní ṣeríkà ìwọ ọmọ ọgbọ̀n rẹ̀ káàkiri ti gbogbo àwọn nǹkan tí ń lọ ẹ gbogbo wọn náà sàfọ̀mọ́ fọ́lọ́ bí ọba lọ sàfọ̀mọ́ fọ́lọ́ gbogbo tí ń jẹ nínú bọ́ọ̀lù rẹ̀ máa wọ́n sàfọ̀mọ́ fọ́lọ́ ọlọ́run bá gbogbo wa ní min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum omi ọ̀ṣun bẹ́ẹ̀ sọ́dún sàkúndẹ́ sàkúndẹ́ fọ́lọ́ tó dáa. alámìtọ́ ìlànà ìlú sáfọ́rọ́ tí ń fi jẹ́ òkú sẹ́mà. ìlà ọ̀rá ayé ìmọ̀ ọ̀fọ́rọ̀. ìlà ọ̀gá ayé ìmọ̀ ọ̀fọ́rọ̀. wọ́n bá àwọn ọba ṣe pọ̀ tó bá a ṣe ń ṣẹlọ tó ọba ní mojú máa ń ṣe sùúrù ọlọ́pọ̀lọpọ̀ sùúrù lọ́lọ́ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́ mélòó ní wálé tó ti tẹ ẹ̀tọ́ ọlọ́mọba mẹ́lẹ̀ láti sọ̀rọ̀ òjòsọ́ ọlọ́mọba yóò tún sàmójúkúrò fún wa ọlọ́mọba láàánú lórí àwọn ẹ̀dá ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run lẹ́nu tó padà wá jíyà ẹnìyẹn tó síyà ọlọ́run ti fún wa lọ́pọ̀ tẹ́ bá ṣe fún ẹ̀tọ́ àkókò yìí bẹ́ẹ̀ bá ń sàlùwàlá nínú tẹ́ fọwọ́ ṣe láwọn ẹ̀sẹ̀ kéékèèké yóò bomi àlùwàlá lọ bẹ́ẹ̀ bá fọwọ́ yìí gbogbo tẹ́ ṣe yóò bomi àlùwàlá lọ bákan náà bẹ́ẹ̀ bá yẹn lẹ́fídà lẹ̀ látọ̀ fọ́ọ̀dì bẹ́ẹ̀ bá ṣe kò gẹ́rẹ̀ ọlọ́run yóò gbà ẹ̀sẹ̀ yín rẹ̀ àrọ̀mọ̀dọ́n ilá rọmọdọ́n kan sí rọmọdọ́n kejì ọlọ́run pẹ̀sẹ̀ yín rẹ̀ irun kan sí ọlọ́run pẹ̀sẹ̀ yín rẹ̀ júmọ̀ sí júmọ̀ ọlọ́run pẹ̀sẹ̀ yín rẹ̀ ẹ̀wà ń lọ lọ lórí wa ó wá rí gbogbo opportunity yẹn síbẹ̀ sí o tó wá wọná ó rí pé wọ́n gánà ó jẹ́ sí pé balẹ̀ ìsáàlù aláìní sí ìgbàsí ìwọ́n náà ó jẹ́ rí pé àkọ́ tọ́kù jù ọlọ́run wá fi parí ayà ní pé iná o ká ní àlè ìmọ̀ gọ̀fúrọ̀
inshallah ta'ala àwọn gba ìbéèrè orí pé àdìdì náà àrí ìbéèrè náà bísìmọ̀ wà á rí mùsàlẹ̀ gẹ́gẹ́ bí àṣìwà ní ṣẹ̀rí àjábọ̀ pé maximum of 7 wọ́n lè yọ ọmọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ láti fàfàlúwà tí yẹ̀ bá wá bí ọmọ ó yá ọlọ́run bí ọ̀dá bí àbílẹ̀ kàlẹ̀ àti táì tàbí ó ti bí ọmọ ọ̀rọ̀ fún ọmọ pa súnmọ́ lọ wọ́n ti wá bíbí márùn-ún tí yẹ̀ lè ra màálù kan fún wọn láti pa súnmọ́. Wa alaikum salaam wa rahmatullahi ìlàkùnlọ́pẹ́ àwọn àfáwà tí ó lè rẹ̀ pẹ́sìnà àwọn oníṣẹ́ àkùnbíòdù ẹ̀rì báwọn ìbéèrè wọn náà ọmọ ọkùnbíòdù ó sì máa ń fi fún ọgbọ́n àtòlébá rẹ̀ súnnà ní pé tàbá bímọ kápa ẹ̀rùn tó bá jẹ́ pọ̀mọ̀kùnrin kápa méjì tó bá jẹ́ ọmọbìnrin apá ẹ̀yọ̀kan tó bá sì jẹ́ wípé agbára ẹ̀yọ̀kan náà ni agbára gbé fún ọmọkùnrin náà sí láì fi bẹ̀rẹ̀ ìwọ́n tó bímọ ọkùnrin pé agbára ẹ̀yọ̀kan lọ bá lọ́wọ́ rẹ̀ pẹ̀yọ̀kan náà má fi lè pọ̀ jẹ́ gbèsè ọmọ tó bá gbá agbára méjì là méjì ìyẹn ló lọ́lá jù wọ́n tẹ́ pé agbára ẹ̀yọ̀kan ló bá làyọ̀ nípa iléyá ẹ̀rọ iléyá àwọn pa àgbò èèyàn méje lè pa ọ̀pọ̀ kó pa màálù wọ́n á ní bí ẹ̀bá tí wá dúdú ọmọ méje tí ẹ̀ lè pa màálù ọ̀rọ̀ yẹn jùmúrù tó lọ́lá àwọn tó pọ̀ nínú àwọn mímọ̀ wọ́n ní a kì í fi màálù pa àkíkọ̀ ẹ̀nà sọ́mọ̀lọ́wọ́ algana ìmáàgbò ògúnfe bòǹsúrú àgbàmọ́gbò ní mẹ́sòrò bòǹsúrú alẹ́fipá àgùntàn àgbò abo ẹran gbàwọn alẹ́fipá àpípọ̀ bẹ́ẹ̀ bá wá fẹ́ wípé àlejò pọ̀ tó bá wá pa àgùntàn olípa mọ́lù sí àgbò ní fún ti àkíkọ màálù yẹn mo fi fún àwọn èèyàn ní oúnjẹ jẹ lágbàlagbàgbò èyí ò ní ọ̀rọ̀ tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n fi sí àmọ́ a rí ìtọ́ka sí kan tó jọ lẹ́sọ̀ ní mọ́dọ̀ àbùdó mọ́ Abu Hanifa àlérọ̀mọ̀tọ́lá táwọn ní kò sílẹ̀ fi bẹ́ẹ̀ lé sọ́yìn wọn láti ṣe bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ yẹn fi ìnáwó ó gbà kéèsì èyí tó pọ̀ jù nínú àwọn àpá òní ẹni pé kápa àgbò àbí ewúrẹ́ àbí ìṣòro fún ọmọ ọ̀kan lọ́dọọdọ làwọn àpá pẹ̀lú sọ wípé àpíkọ́ láàmù àpíkọ́ kàlàbọ́rí àwọn àpá àwọn ọ̀sọ̀ bẹ̀rẹ̀ fún pípé tẹ́ rí ìdájọ́ tó ń bẹ fún àpíkọ́ gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀lẹ́yà náà ni wọ́n wà ní àwàyù staff náà ṣùgbọ́n o àyàfi kọ̀ọ̀kan ó wà ń bẹ̀ wọ́n yọ ọkùnrin bẹ̀rẹ̀ àìpé ẹ̀rẹ̀lẹ́yà èèyàn méje wọ́n lè pa ọkọ̀ àwọn olóò ṣùgbọ́n níbi àkókò níbẹ̀rẹ̀ ọ̀dọ́ra èyí tó wọ́pọ̀ jù lọ́wọ́ àwọn àfáàn olùkágbẹ̀rẹ̀ tòsí bẹ́ẹ̀ yóò bá lágbára láti lè pẹ́ ọlọ́tí láti ní oṣù ọ̀rẹ́ káàkùn lórí àwọn nǹkan yẹn bó lè lẹ́jẹ́ pẹ́lẹ̀ bá kọ́ àpá àmì ìsọ́ òun náà ní tọ́ka sí wọn ó dàbí lọ́mọ àwọn àlẹ́fà ọ̀sọ̀lẹ̀ gbẹ̀yìn nípa ó fi gbé àwọn tó pọ̀ ṣùgbọ́n kìyàsì ni mọ́ àwọn àlẹ́fà sábà máa ń ṣe kìyàsì náà máa ń ṣe torí pé irú ti màálù tá a sọ wípé èèyàn méje lè pa wọ́pọ̀ kan pa màálù àwágbọ́n ọ̀bá mọ̀ ṣe discourse ààrẹ rí fún tó sọ wípé lójú ayé àdáṣe kódà nẹ́bì gan sọ pé ẹ̀yin méje o ẹ pa màálù ẹ̀yin báyìí o ẹ pa àkúnmí ǹjẹ́ rí ìtọ́ka sí kan
látọ̀rọ̀ àmẹ́sà àṣẹ́lẹ̀ ní àbọ̀rọ̀ àwọn sàábé tí wọ́n sọ pé a lè pa màálù fọmọ méje tàbá lè ní áfà abẹ́bí ìsìlátọ̀dọ̀ anábì agbọ̀rọ̀ wọlé ṣùgbọ́n pọ̀lọpọ̀ táwọn Hanafiya tí wọ́n lò wípé wọ́n analogical reduction wọ́n kún tí ilé áfì ní báyìí náà bóyá a lè gbé sí báwọn ó lè gba nígbà míì ìgbà ní oṣù lè máa gbà ìyẹn náà máa ń pè ní al-qiyas bil-farq ó lè máa irú kábàáyé lè pọ̀ nínú àwọn masáìl lọ́dọ̀ àwọn Hanafiya tó pé kìyàsì ní tẹ́gbẹ́ kìyàsì ní òní padà òní gbà ọdọ̀ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀mọ̀ kò wáyà sí ó sì dáwọn owó lẹ́kọ̀ọ́kọ́ sallallahu wa sallama ala nabiyyina Muhammad insha Allah ó tó di pàdìdì àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní correctional center ẹjẹ́ mùsùlùmí a máa ń nawọ́ sí wọn àwọn tẹ́jẹ́ mùsùlùmí tí ọdún ìtúnra rẹ̀ àbí ọdún iléyá tó bá ń bọ̀ a máa lọ fún wọn ní ọdún yìí wọ́n ti rán wa létí pé ká má gbàgbé wọn pé kódà àwọn aṣọ táwọn olùmọ́ tó jẹ́ tọkùnrin tó sì tó ṣe wọ̀ ní ọdún pé tá a bá lè kó wá fún wọn àwọn ní ìrà sọ wọ̀ ní torí pẹ́lú mi ń bẹ lẹ́wọ̀n tó ní pé kò sásọ tí ó wọ̀ lọ ní pàtì ẹ̀sẹ̀ bá ń sọdún kò sí aṣọ ọ̀pọ̀ lè wọ̀ tó a máa fún aṣọ lọ láti mọ́ káàsì wọn ní Al-Kawthar náà a máa ń ṣètò pípa aṣọ lọ ipò òjò lọ tó lọ́dún náà wọ́n ti rán sí wa púpọ̀ àwọn retí wa ọ̀ ẹni tó bá lápò ráìsì wọn lẹ́gbẹ̀ẹ́ fún wọn ẹni tó bá láwọn nǹkan tí wọ́n lè lò àwọn nǹkan bíi detergent àwọn ọṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlejò tó gbé ní ẹ̀bá débẹ̀ èyí ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí orin tí Ọlọ́run bá ṣe fún wa ẹni tó bá wá ní àwọn aṣọ àlejò tó sì ga tí ẹlòmíì náà lè wọ̀ lójú ọdún láti ọ̀la lọ ẹ̀jẹ̀ bá wọn kó wa tó bá jẹ́ pé ọdún súnmọ́ á lè lọ kó fún wọn níbẹ̀ Ọlọ́run ṣàlá ó ṣàánú wa ó mẹ́jẹ ká fi ẹ̀rọ ó mẹ́jẹ àfi kẹ́yìn àlámọ̀rí ìgbésí ayé wa òmìnira tọ́lọ̀ fún wa yìí àjáde àwọn àbọ̀ àwọn wọlé wa jáde kò sí tó tó bẹ́ẹ̀ ẹni tó bá wà ní àmá òun ní ó mọ̀ pàtàkì freedom ọlọ́mọgbà freedom tó fún wa wọ́n sì gba àlàáfíà sallallahu alaihi wasallam وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.